ó jó àwọn èèyàn ń wò àwọn èèyàn wọ́n bẹ́ẹ̀ so gbọ́ Fọlákẹ́mi Mighty ní Àkúbè kó ṣe ṣégè fún wa lọ́sẹ̀ tó lọ àwọn èèyàn ṣe wọ́n á sọ pé bóyá ọmọ jẹ́jẹ́ ni ọ́ mi ò tí ì gbẹ́ni tó sọ rú ẹ̀yin èèyàn ni ẹ sọ ẹjẹ́ àsọ tòótọ́ hello ẹ̀yin èèyàn ẹjẹ́ àsọ tòótọ́. ẹ̀yin lógo yẹ fún láṣẹ mú wa ẹ̀yin lọ́lá yẹ fún ẹ̀yin nìyí yẹ fún ẹ̀yin lógo yẹ fún láṣẹ mú wa. hello. ẹ̀kú ètò ni màámi ibo lẹ ti ń gbọ́ wa ibo lẹ ti wà. Fọláṣadé alágbàdo látòrí ìta mẹ́rin ọ̀nà tí mo fi máa Àkúbè ni pé níjọ́ ọmọ lọ rajà kò ṣe dáadáa ó lè mọ́ mèmí mọ́ mo ṣe dáadáa mi ìfẹ́ mọ́ bí ọmọ tó jẹ́ òṣùpọ̀ oore tó sèmi ń jọ náà orí mọ́ ni gbàgbé mi torí mi ìrọ̀kọ̀ níbọ̀ ni wọ́n ń fà á bọ̀ ó bẹ̀ bá mi dá mọ́tò dúró àwọn wo ní ọlárẹ̀ òní ilé ẹ̀yìn o. màámi ẹ dúró àwọn wo ló ń sa Àkúbè bọ̀. àwọn ń bọ̀ fún rẹ̀ bíi kéèyàn mọ́ sáfì ayé bọ̀ ní ìrírí láyé ni. màámi ẹ dúró ṣé ọ̀nà kí láti gbà ni. ṣó nìkan ni mo ń dárìn ni. mi ò wà láàrin ṣùgbọ́n ó jẹ́ nìkan tí ayé fẹ́ràn tí yìrì ọ̀wà lè wọ mi tó rọ́gà sọ ìbò mi jọ náà. àmì ó bá mi já sí mọ́tò dẹ̀ gbé mi. ẹ ṣeun Àkúbè wọn máa lo náìsì. gbẹgbẹ kúrò. mo nice gan. ó dá dúró náà orin wo ló fẹ́ jó sí náà. bàbá ẹ fún mi tó àti wòye kẹ́kọ̀ọ́ mọ̀ pé kì í ṣe pé oyin kan mo wá ń practice kò sí nǹkan tá a lè ṣe. ẹ̀yin èèyàn mi mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ talent ní bẹ lára Àkúbè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rò bóyá ọmọ líle ni ọ̀pọ̀lọpọ̀ rò bóyá ọmọ ìsọta ni bẹ́ẹ̀ sì rí kì í sọ ọmọ ta ṣùgbọ́n ló ń kọ̀wọ̀ sí Àkúbè bó bá rìn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n tó mélòó àwọn tí mọ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n tó mélòó. bàbá nation ni Àkúbè nation ni àwọn ọlá pé ojú yẹn gan ni àwọn èèyàn fẹ́ tíìmù wáyé wáyé lónìí. ẹ lè wá bí ẹ lè wọlé bẹ́ẹ̀ tíìmù wá ẹ lè wọlé kò sí tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ tíìmù wá bí èmi ò ní jẹ́ kẹ́ tíìmù wọlé kò yí ọ. àwọn sàbí pọ̀ lẹ́yìn Àkúbè o bàbá. àwọn sàbí pọ̀ lẹ́yìn Àkúbè. king of voice. ẹ̀yin èèyàn mẹ́wàá Àkúbè ọkọ bá mi gbé tí àìkúrò náà kó bá mi gbé tí àìkúrò bá ń pe Bọ̀sùn Aláyàndé dàbá yìí ẹ bá wọ́n bá ń wọ́ tí àìkúrò lẹ́gbẹ̀ẹ́ lọ́sà wọ́ tí àìkúrò Àkúbè bọ́ báyìí Àkúbè lẹ́lẹ̀ ọkùnrin gíga ṣẹ́ra Àkúbè báyìí kò sí tí à ń bẹ́ o Àkúbè mo fẹ́ kọ orin ni o mo fẹ́ jẹ́ kó o jó súnmọ́ wájú díẹ̀ Àkúbè nù sẹ́tìrì ó yá sún sẹ́yìn díẹ̀ Àkúbè mo lè dàrẹ́ tẹ́ sójú mi ló wà ó yá Àkúbè fẹ́ jó èmi mo ní o tí n bá bọ̀ táwọn tó bẹ́ẹ̀ o ọwọ́ méjì ó yá. nígbà ìbá sórí Facebook ẹ ti mísì Àkúbè jó. ẹ wo ẹ mọ̀ jẹ́ torí bó ṣe jó yìí ìsìn báyìí Àkúbè ṣe jó yìí ó lè àrídọ́pọ̀ ní owó ojó ń dà ẹ dákun Àkúbè ṣe jó ó ti tó báwọn Àkúbè
kí ló wí. ó tiẹ̀ ti dá báwọn àwọn wo ni ó sanwó ojó. àwọn arúgbó boys smith méjì àti fọlákẹ́ ó sanwó ojú mi. ṣe ti gbọ́ báwọn. odò wọn wá sanwó ojú mi. ìjọ tàkùbẹ̀ ìjó àwọn wo ni ó sanwó rẹ̀. arúgbó boys ó san. arúgbó boys ó san. eléré ọba ó san. eléré ọba ó san. àti fọlọ́kọ́ ó san. àti fọlákẹ́ ó san. báyọ̀ falẹ́kẹ́ ó san. ó san àwọn tí ó san lọ́ngí ó san. ó ti tán longman ó tiẹ̀ ti dá. lọ́ngman ó san. àwọn tí ó sanwó ojó àkúbẹ̀ nu àwọn tí ó sanwó ojó àkúbẹ̀ nu àkúbẹ̀ já bẹ̀rẹ̀ báyìí. ok baba. fẹ́ já bẹ̀rẹ̀ báyìí pé wọ́n bí ọ gangan orúkọ wo náà sọ. orúkọ mi ni Ọlọ́runníṣọlá Ismail ọmọ Bashir. ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi lásìkò àkúbẹ̀ o ní Instagram àbí. bẹ́ẹ̀ni sọ. ṣé o ní TikTok. bẹ́ẹ̀ni. kí ni Instagram handle rẹ. Akube comedy. Akube comedy. kí ni TikTok rẹ. Akube nation. Akube nation. ẹ̀yin èèyàn mi ẹ dákun nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ní ìsìn bá a ṣe bẹ lórí rédíò ní ìsìn báyìí ẹ lọ bá mi fọ́lò lórí Instagram kí ló pé. Akube comedy. Akube comedy ẹ lọ bẹ̀ báyìí ẹ lọ bá mi fọ́lò ẹ lára àwọn followers new followers àmẹ́ nìkan tá a fún 5,000 naira lórí TikTok náà ńkọ́. Akube nation. lórí TikTok náà Akube nation ẹ bá lọ Akube nation ẹ lọ fọ́lò ẹ lára àwọn tó bá fọ́lò Akube nation náà àmẹ́ nìkan òun náà ni ó mú fúnra rẹ̀ tí ó bá wa dárúkọ wọn àwọn tí a fún ní 5,000 naira wọ́n jẹ́ méjì báwọn ẹ lọ bá mi fọ́lọ́ ẹ̀ dáadáa Ṣọlá ń bẹ ní orúkọ rẹ̀. bẹ́ẹ̀ni. ìyá ńkọ́. ìyá wa. bàbá ńkọ́. bàbá ò sí mọ́. bàbá ò sí mọ́ kí wàá ló dé ó lọ ilé ẹ̀kọ́. bẹ́ẹ̀ni. ibo ló kàdé. n kàdé secondary school for now. secondary school. bẹ́ẹ̀ni. kí ló dé tó jẹ́ pé ọmọ líle ládùúgbò gbogbo àdúgbò gbogbo àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ tó mélòó. àwọn pọ̀. wọ́n pọ̀ àwọn ọmọ tó wà lẹ́yìn rẹ̀ ẹ ládùúgbò wọ́n ní ládùúgbò yín gbogbo àdúgbò ìwọ ló ń bá wọn kọ̀yà. mo jẹ́ bí ẹni tó máa ń táwọn guys bá mi nǹkan ṣe rẹ̀ tí wọ́n yẹ pé yes more they were at fault I will go and fight for them. bó ṣe tó yìí. bàbá mi kí mo máa rò pé nǹkan tó lọ́wọ́ wọn mi ni àti pé mo tún máa rò pé what a tall man can do a short man like me I can do better. that is why mo fi máa ń ṣe àwọn nǹkan tí àwọn bá mi bàbá mi kí lè ṣe nǹkan but máa rò pé máa fàṣẹ pé I can do it. ṣe báyìí pé èèyàn tó ga ṣe nǹkan àwọn náà kí ni I can do more than that now and I will try my possible best I will do more than he do. máa ṣe ju nǹkan tó ṣe lọ máa ṣe ju bẹ́ẹ̀ lọ so that man pe ìgbà tó fún mi ní king of boys labala. àwọn wo ló fọ ṣẹ̀ṣẹ̀ wúyè. ọmọ I'm one of the prince in Abanla ọmọ kábíyèsí ni mo jẹ́ tó dáàdi mi ọmọ ọba náà ọmọ ni mo jẹ́ so I will now go to palace pé baba àwọn kan báyìí ìṣẹ̀lẹ̀ tí mi like ṣọlá o kápẹ́ láti ṣe náà lọ sí anywhere they know you o ní poster lára pé yes láti inú ilé ló ti wá mo wá from there àwọn náà dẹ́n fún mi náà motivation word àwọn náà say okay let me come and do it because gbàtí ní tí báyìí láti máa ṣe gan àwọn èèyàn máa wá bá mi this that kí wọ́n bá ṣẹlẹ̀. ìyàtọ̀ wo ló wà láàrin ọmọ bá ní àtọrọ tàbí bá ní àjàgbà. ọmọ bá ní àtọrọ àti bá ní ṣe irú àwa ń sìn ọmọ bá ní àtọrọ làwa jàgbà àwọn kì í jàgbà tí a bá ní nǹkan a máa béèrè tẹ́ni gan tó bá ní pé kò sí a ní food so bad kò sí lọ́wọ́ ẹni ò jẹ́ kó fún wa tó bá ní ó máa fún ni. mò ń bọ̀ ẹ jẹ́ lọ tajà